to Apostolic Mother ìyá Rainbow ẹ máa wo Bisi Ológe TV ẹ má yí kó bẹ́ẹ̀ o ẹ má kó wà bẹ́ẹ̀. God bless you, Tayebo. Thank you. You are highly appreciated. Ẹ jọ̀ọ́ sáwọn mídíà yẹn ti ṣe tán. Nínú ọkàn gangan, màmá yìí dùn mí nínú lé ní ìwọ lọ́rùn. Àkílódé tó lè máa dùn lójoojúmọ́. Wọ́n bá sunkún lórí ọmọ ara ọmọ ẹ̀mí. Àìsàn kan má gbèrú lẹ̀. Mo rí lọ́dún ìkiri lọ́dún tó ń bọ̀ láti inú ọkàn ẹ ṣàdúrà yẹn fún ìyá yìí. Bó bá ṣe rí nínú ọkàn ẹ, ó yá mo fẹ́ máa gbọ́ ohùn ẹ. Mo fẹ́ gbọ́ ohùn ẹ. Oya mi ò gbóhùn yẹn o. Oṣù méje ó di ọdún kan ìkejì kẹta ìkẹrin adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá àwọn akọ́là ń ṣe Ọlọ́run ló ń ṣe tọ́lá mi kò mọ bó ṣe ń jẹun mi ò mọ bó ṣe ń ẹlòmíì àkọ́kọ́ màmá ẹ gbà màmá ẹ bá mi gbà màmá ẹ ṣe bó o ní lọ́wọ́ náà tó o ṣe níjọ́ tó bá kú tó o dẹ̀ ní lọ́wọ́ tó o ṣe níjọ́ tó bá tún kú wọ́n á tún sọ ọ́. Màmá má kọjú ló wá ní irọ́ màmá ẹja rẹ́gísítà yìí. Ẹrù pọ̀ jù fún yín màámi ẹrù tẹ́ ti jọ ń gbé látọ̀dún ìrèé tẹ́ ẹ gbé sórí mídíà mo lọ́lọ́run wà lẹ́yìn yín màámi kò ń ṣe tẹnu. Àwọn gan-an mú wa bá ṣe máa rẹ́gísítà ká máa ṣe gbogbo ẹ̀ láti lọ rẹ́gísítà láti last year títí dìsì ẹ ṣe. Mama Rainbow àwa tí a ta àwọn wájú tí à ń ṣe ìfọ̀rọ̀jomitoro pẹ̀lú yín àti wòye láti kékeré ipa ribiribi tẹ́ ẹ̀ ń kó nínú sinimá àti lójú ayé yìí ó jẹ́ ipa tí ò kéré rárá. Ǹjẹ́ kí ni ọ̀rọ̀ tí ẹ ní fún àwọn abiyamọ pátápátá nílé ayé nítorí ọ̀rọ̀ ìyá Rainbow kò ń ṣe ọ̀rọ̀ tó yẹ ká kọ sílẹ̀ ó yẹ ká tún fi ṣe ìwé ìtàn ni kí ni nǹkan tẹ́ ní fún àwọn abiyamọ nílé ayé pátápátá. Ọlọ́run kó ràn wá ṣe ìwé ìtàn yẹn àti ṣe òun la máa launch ní Monarch Elegushi lọ́ọ̀dì 20. Orí nǹkan kan lóore mi nígbà tó bá pè é pé àárọ̀ ọ̀sán alẹ́ onídààmú lásán ni ó dọjọ́ alẹ́ ọmọ mi kan ní tó bá sọ bẹ́ẹ̀ fún òun wá dẹ̀ pín sí àwọn wá dẹ̀ para wọn ó dọjọ́ alẹ́ kó tó enjoy bẹ́ẹ̀ ni àìmọye èèyàn á fi mí ṣe yẹ̀yẹ́ ọjọ́ alẹ́ náà ni at least ó ti kọjá 50 kí tó ríra mi bí àwọn ń dáṣọ ìyá Rainbow aṣọ 2000 rèé mo lè dára ó ti kọjá 50 tọ́ba máa ṣọ ládùúgbò ọmọ sá máa ní mo lọ location oṣù mẹ́ta mi ní dádùúgbò náà mi ò rówó ìfẹ́ mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tó yá Ọlọ́run yí padà ó sọ ẹ̀gbọ́n dùgbò. Yẹmí wà ń tà ń bẹ̀ yẹn ó sọ mọ́ mi láti Jọra ní òrò àwọn ń gbé ń Jọra wájú láàrọ̀ báyìí níta ń gbé wọ́n á yà á máa kọjá lójú wa báyìí etí gọ́tà ń bẹ̀ náà lòun náà ti ń ṣe bàbà ó dẹ̀ so mọ́ mi létí aṣọ àjọ débì 2003 ibi ló ti kàwé tó ti graduate àti Démọ́lá àwọn méjì kan náà mo forúkọ mọ́ ọ́n lọ́sẹ̀ wọ́n ti dènà wọn ṣùgbọ́n nígbà tó ń graduate àwọn ìyá àti bàbá wọn yọjú Ọlọ́run ti lọ́lọ́ máa gbọ́wọ́ mi ṣe o Ọlọ́run bá rán iṣẹ́ tó o bá jẹ ẹlòmíì á jẹ ọ̀rọ̀ gbèsè ayé tèmi ṣe rí mi. Màmá ẹ tún tọ̀ṣe láìpẹ́ ọmọ tí ò ríran
lénìí báwo ni wọ́n fẹ́ dá sí ọ̀nà wọn lè gbègbà láti dá sí through the Mama Rainbow Foundation. Mama Rainbow Foundation bẹ́ẹ̀ máa ń gọ́gù ẹ̀rí ń bẹ̀ nọ́mbà wà ń bẹ̀ àní àkáǹtì nọ́mbà wọ́n bá fẹ́ dá sí kọ́lẹ́sì. ẹ ṣe púpọ̀ àgbàyà dalẹ́mà bẹ́ẹ̀ ni ti yín wọn sí ọ̀gá congratulations. ẹ ṣe. My name is Prophetess Mother Mercy Busoyama aka Rock Mother of Hope Mama Àpáta. Mo jẹ́ ìkan nínú àwọn ọmọ màámi onírúurú the world mother her eminence Captain Mother Idowu Phillips. Mo jẹ́ ìkan nínú àwọn ọmọ wọn nínú ẹ̀yìn. Jẹ́lẹ̀ sọ̀rọ̀ tí ẹ fi wà níbí ìbàdí mi. Ìdí tí mo fi wà níbí lónìí ni láti bá màmá mi dúpẹ́ láti tún àṣewì launching foundation tí Olúwa ti gbé kalẹ̀ látọwọ́ wọn wá in the last 17 years tí màmá mi ti dá ń gbé tán dá ń rù ú tọ́lọ́run tó fún wọn lóore ọ̀fẹ́ tó dẹ̀ ń bá wọn gbé. Màmá mi ò pariwo in the last 17 years he has touched so many lives. The first day I got in here tí mo rí àwọn ènìyàn tó wà níbí tí mo ní màmá foundation lẹ dálẹ̀ tẹ àmẹ́wá dúró èrò tẹ́ ń bọ́ màmí báwo lẹ ṣe é ṣe wọ́n ní kò yé àwọn wọ́n ní àwọn kan ń ṣe pé Ọlọ́run ló ń bù mo ní màmí you need a help you cannot continue this is a big load. Mo wá tara wọn mo wá fi yin Olúwa pé yes tọ́lọ́run bá gbé assignment léèyàn lọ́wọ́ ó dẹ̀ máa fún ní way to do it. Mo ní màmí mo ní you are doing really an amazing things that nobody cannot even imagine. Money, I can't imagine you feeding more than 40 to 50 people living here under your roof. Àwọn tó lọ school, àwọn tó máa ń ṣe ká, mo lẹ́dẹ̀ dá ń gbé, mo wá encourage wọn gbà. Náà wá ní kí ọlọ́wọ́ làwọn fẹ́ gbé ká pé wọ́n ṣáà ń jẹ, wọ́n ṣáà ń lọ school ní rárá ẹrù pọ̀. So mo wá encourage wọn pé ẹ need láti register, ẹ need láti ṣe gbà wọ́n ní wàhálà yẹn làwọn ò fẹ́ pass through. Mo wá ní màmá mi mo ní àwọn èèyàn tí wọn ò ṣe tó 1% kan tẹ́ ń ṣe they are out there making noise and you are carrying all this alone you need to let the world know. Mo ní mo mọ̀ pé èyí sọ fún mi wípé ẹ̀ ṣètì ní fọlọ́run yes ẹ̀ ṣètì ní fọlọ́run mo dẹ̀ mọ̀ pé ọba tó ràn yín lọ́wọ́ á tún máa ràn yín lọ́wọ́ but still you need help so àtìgbà yẹn kẹlẹ̀ rẹ Olúwa ti ràn màmá lọ́wọ́ mo dẹ̀ gbà pé Ọlọ́run tó ràn wá lọ́wọ́ kò ní padà. But I'm using this medium to call people. If the Lord has blessed you, let me tell you, don't just pocket the money. When you die, you are not going anywhere with it. The good deed that you do, tí màmá ń ṣe, òun ló máa tẹ̀lé gbogbo wa o. Rere tí ìwọ bá ṣe, rere tèmi bá ṣe, ló máa tẹ̀lé wa. Ṣé rí mọ́tò, luxury, diamond àti ilé gbogbo ẹ̀ pàǹtí ni. Ṣùgbọ́n what they will ask, tí bàbá mi lọ́rùn tó máa bí ẹni pé rere wo ló gbélé ayé ṣe kò ní bèrè iye mọ́tò tó rà kò ní bèrè iye ọmọ tó bí kò ní bèrè iye aṣọ àti góòlù tó rà ṣùgbọ́n rere wo ló ṣe how many lives have you touched báwo ló ṣe sìn. So I therefore say the service to humanity and God should be paramount in our hearts. Mo lè gbàdúrà pé ẹ̀mí máa á fún wa lóore ọ̀fẹ́ láti ṣe rere bí màmá wa ṣe ń ṣe rere sínú ayé àwọn ènìyàn. Ìkíní tani Mama Rainbow jẹ́ ẹlẹ́kìnní ẹlẹ́kejì àkọ́ṣe wo lẹ rí nínú ayé wọn. Oh my God Mama Rainbow ṣe rí gbogbo wa la kàn mọ̀ wọ́n sí oní tíátà ṣùgbọ́n let me tell you she's a powerful instrument of God. She is a real servant of the Lord. Ṣe rí nísìnyí gbogbo wa ti mọ̀ wọ́n ti ṣeré tíátà náà mọ̀ wọ́n ṣe rí iṣẹ́ ìrìjú wọn sí Olúwa ó ṣe bẹ̀rẹ̀ ní o iṣẹ́ ìrìjú wọn ò ní nǹkan kan mìíràn from this octogenarian age not imagine iṣẹ́ Ọlọ́run tó ti ń ṣe tí gbogbo àwọn èèyàn. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.